Wọ̀nyí ni àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó ti dipò agbára mú tàbí jẹ́ olórí ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹni àkọ́kọ́ ni Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gẹ́gẹ́ bí Premier Western Region ní ọdún 1954 sí ọdún 1959. Ẹni kejì ni Olóyè Ládòkè Akíntọ́lá gẹ́gẹ́ bí Premier Western Region ní ọdún 1960 sí ọdún 1962. Ẹni kẹta ni Moses Májẹ̀kọ́dùnmí gẹ́gẹ́ bí Administrator Western Region ní ọdún 1962 sí ọdún 1962. Bàbá wa Olóyè Ládòkè Akíntọ́lá fún sáà kejì gẹ́gẹ́ bí Premier Western Region ní ọdún 1963 sí ọdún 1966. Ọọ̀ni Ẹrùjẹ̀jẹ̀ Sir Adésọjí Adérẹ̀mí gẹ́gẹ́ bí Gómìnà Western Region ní ọdún 1960 sí ọdún 1962. Olóyè Joseph Fádàùnsí gẹ́gẹ́ bí Gómìnà Western Region ní ọdún 1962 sí ọdún 1966. Colonel Adékúnlé Fájuyì gẹ́gẹ́ bí Gómìnà Western Region ní ọdún 1966 sí ọdún 1966 bákan náà. Ológun Adéyínká Adébáyọ̀ gẹ́gẹ́ bí Gómìnà Western Region ní ọdún 1966 sí ọdún 1967. Fún sáà kejì, Adéyínká Adébáyọ̀ ti di Gómìnà Western Region ní ọdún 1967 sí ọdún 1971. Ológun General Christopher Olúwọlé Rótìmí gẹ́gẹ́ bí Gómìnà Western Region ní ọdún 1971 sí ọdún 1975. David Jẹ́mibẹ̀wọ̀n gẹ́gẹ́ bí Gómìnà Western Region ní ọdún 1975 sí ọdún 1976. General Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí Head of State ní ọdún 1976 sí ọdún 1979. Ológun Olóyè Akíntúndé gẹ́gẹ́ bí Gómìnà Western Region ní ọdún 1980 sí ọdún 1983. Olóyè Ṣónẹ́kàn gẹ́gẹ́ bí Interim Head of State ní ọdún 1993 sí ọdún 1993. Ìyẹn ìjọba fìdíhẹ́. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí President orílẹ̀-èdè Nàìjíríà yìí fún ìgbà kejì ní ọdún 1999 sí ọdún 2007. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí President orílẹ̀-èdè yìí láti ọdún 2023 títí di òní olónìí. Tí a bá tún wá rí ọmọ ilẹ̀ Yorùbá kan tó jẹ́ aṣíwájú tàbí tó ti dipò agbára mú tí mi ò dárúkọ, ẹ má fi ṣèbínú o, ṣùgbọ́n ẹ lè rán mi létí orúkọ wọn ní abala àríwísí kọ́mẹ́ǹtì. Ẹ sì rí dájú pé ẹ pín fọ́nrán fídíò náà káàkiri. Ẹ ṣeun.